lórí ọ̀rọ̀ MC Olúọmọ àti Tafasego Abolore tó jẹ́ ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ NURTW ẹ̀ka ti Lagos State ti ṣàlàyé rẹpẹtẹ nípa ìdí tó fi ṣe wípé ìjà tó wà ńlẹ̀ láàrin MC Musiliu Akínsànyà àti Tafasego lórí ọ̀rọ̀ ipò state chairman kò tí ì lodò lọ sinmi tí ó sì jọ bí ìgbà wípé yóò lodò lọ sinmi ní kíákíá. Ọ̀rọ̀ ilágbára ó gbẹnu tán o. Tẹ́ ẹ bá gbàgbé tẹ́ bá ṣèrántí dáadáa pé ọ̀rọ̀ pé ta ni ó jẹ state chairman NURTW ní Lagos State tó ti di fàǹfà láàrin MC Musiliu Akínsànyà àti Tafasego. Àtìgbà yẹn ló ti dàbí ìgbà wípé ẹgbẹ́ yẹn gan fúnra ẹ̀ ti pín sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn kan pera wọn ní Sego Nation tí wọ́n ń support Tafasego. Bẹ́ẹ̀ làwọn kan sì dúró lẹ́yìn MC Musiliu Akínsànyà wípé lábẹ́ gbogbo bó bá ṣe lè wù kó rí pé MC Olúọmọ náà ṣì ní state chairman àwọn until otherwise until tí wọ́n bá tó yan ẹlòmíì sí ipò tán sì tó gbé mandate lé ẹni yẹn lọ́wọ́. Ọ̀rọ̀ yìí ló ti di tán fà láàrin ara wọn tó sì ti fa gbogbo wàhálà tó fa gbogbo ọ̀rọ̀ rẹpẹtẹ tí kálukú wọn ti ń sọ síra wọn lọ́tún lọ́sì. Náà kí ló dé tó fi ṣe wípé ìjà àárín wọn ò tí ì ṣetán láti lodò lọ sinmi. Abolore wá sojú abẹ níkò ó sọ gbangba ìdí tó fi ṣe wípé ìjà tó wà ńlẹ̀ láàrin àwọn supporters MC Olúọmọ àti Tafasego kò fi lè dáwọ́ dúró látàrí nǹkan kan tó ṣe kókó tó ṣe pàtàkì ní kí wá ní nǹkan ọ̀hún ẹ̀yin èèyàn àfi kẹ́yìn yìí ó farabalẹ̀ káàjìjọ wo fídíò yìí o ká gbọ́ gbogbo àlàyé tí Abolore ṣe lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí nítorí wàhálà àárín àwọn ọmọ ẹgbẹ́ NURTW ní Lagos State wàhálà àwọn ó tún ti ń rúgbó bọ̀ báyìí díẹ̀díẹ̀ torí àwọn ọ̀rọ̀ rẹpẹtẹ tó fi ń ránṣẹ́ síra wọn ó ti ń lágbára jù kó tó wá máa dogun kó tó máa dọ̀tẹ̀. Ìkànnì Digi Naija Television náà lẹ kalẹ̀ sí tẹ́tí ń wò mí tẹ́tí ń gbọ́ mi ní dédé àsìkò yìí tí ìbá wá ṣe ń wò mí for the first time ẹ jọ̀ọ́ ẹ máa bá mi subscribe kẹ̀dẹ̀ máa follow wa ní gbogbo channels ẹ like video yìí ẹ máa bá mi fìròyìn lórí ọ̀rọ̀ MC Musiliu àti Tafasego yìí sí comment kẹ̀sì máa bá mi share kó máa lọ lórí ayélujára. Ẹ̀yin èèyàn ìwọ́gbòdìyàn àárín àwọn ọmọ ẹgbẹ́ NURTW kò tí ì lodò lọ sinmi tó sì ṣe wípé àti ìmọ̀gbà tí wọ́n tó dánu dúró gan torí àlàyé tí Abolore ṣe nínú fọ́nrán eléyìí tó wà bí tájìjọ wò ó sọ gbangba ni wípé until tí Tafasego bá tó jáde láti wá caution àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ àwọn tó ń pera wọn ní Sego Nation lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ tó àwọn ọ̀rọ̀ burúkú tí wọ́n ń sọ ránṣẹ́ sí MC Olúọmọ pé until then náà ni àwọn táwọn jẹ́ olólùfẹ́ MC Olúọmọ táwọn jẹ́ ọmọ ẹ̀yìn MC Olúọmọ làwọn ò tó dánu dúró nípa tí sọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí Tafasego fúnra ara ẹ̀. Wọ́n ní ọmọ ọ̀sán báyìí ló ń kó pọ́npọ́ báyìí ẹ̀ ò ní wọ́n fọ̀rọ̀ wọn ṣe wípé nítorí níwọ̀nba ìgbà tí àwọn ọmọ Sego Nation àwọn supporters Tafasego tí wọ́n bá ti lè dẹ́kun ọ̀rọ̀ burúkú tó ń sọ ránṣẹ́ sí MC Olúọmọ àní àwọn táwọn náà nífẹ̀ẹ́ MC Musiliu Akínsànyà àwọn continue láti máa lu pọ́npọ́ lórí Tafasego ni àwọn ò ní dákẹ́ dúró rárá àwọn ò ní dánu dúró rárá. Ọ̀rọ̀ ìgbẹ́nu tán ó lágbára o ẹ̀yin èèyàn ẹ wò ó láì gbà wá lákòókò púpọ̀ jù ẹ jẹ́ àjọ gbọ́ ohun tí Abolore sọ nínú fọ́nrán yìí mo ń padà bọ̀ ká tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ló mú mu kó mu rò wá tí dàda ò bá tiẹ̀ lè jà òun náà ní àwọn àbúrò kọ̀ọ̀kan tóun náà ní tá bá ń wò pé kí wàhálà máa ṣẹlẹ̀ ṣẹ́rí mo dẹ̀ ti sọ fún yín nínú ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ yìí àwọn tó ń pera wọn ní Sego Nation ló kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ Olúọmọ tó ń pe Olúọmọ ní arọ tó ń fi Olúọmọ ta oríṣiríṣi tó ń fi sọ Olúọmọ dìgbà àkólẹ̀ lóríṣiríṣi. Ọ̀rọ̀ yìí kò dẹ̀ Sego ò dẹ̀ tí ì fi ọjọ́ kan kó jáde sórí pódíọ̀mù báyìí kó sọ̀rọ̀ báyìí ká gé ibẹ̀ yẹn kó sọ pé gbogbo ẹnikẹ́ni gbogbo èèyàn kéèyàn tó bá fi Olúọmọ wọlẹ̀ àbí ó ń fi òun bú Olúọmọ àbó ń fòun wá ojú bí àbójú rẹ̀ lọ́dọ̀ Olúọmọ òun àtẹniyẹn máa ní problem. Látijọ́ tí mo ti ń sọ̀rọ̀ yẹn Sego tí ìwé ìjọ kan báyìí kó fi jáde kó fi sọ̀rọ̀ yẹn kó fi make peace àbí kó fi sọ̀rọ̀ pé anybody tó bá sọ̀rọ̀ sí Olúọmọ so káwọn náà máa wò wọ́n ràn kọ́ máa mú Olúọmọ kọ́ máa fi ta yín kọ́ máa mú Olúọmọ kọ́ máa fi wé gbà kólẹ̀. On the 17th of June 2024 táwa yìí J+ ṣe fídíò tó pariwo Sego Nation kankan kíní kan tó fi Olúọmọ wọlẹ̀ tó sọ̀rọ̀ lọ́bẹ̀ ẹ wo fídíò yẹn ẹ rí bí tí ó ti ń pariwo Sego Nation tó dẹ̀ ti ń sọ̀rọ̀ Olúọmọ tó dẹ̀ ti ń fi Olúọmọ wọlẹ̀ tó gbé tẹ́ bá lọ gbé Gẹ̀ẹ́sì tẹ́ bá lọ ṣe kíní kan. Often that ẹ tún wo
Siro kí Siro máa pe kó máa folú kó máa polú ọmọ ní wèrè kó máa sọ pé ẹni Sego ti bá wọn lé wèrè lọ ṣolú ọmọ ló di wèrè ní lẹ́nu tiwọn. Nǹkan tó dẹ̀ lè kọ́ọ̀bù ọ̀rọ̀ yìí láti jọ yìí tó bá jẹ́ pé Sego ti jáde tó ti give warning pé anybody tó bá folú ọmọ tayín àbí anybody tó bá folú ọmọ wọlẹ̀ òun máa ní problem pẹ̀lú ẹni òun ò dẹ̀ rẹ́ni yẹn ṣe òun fúnra òun gangan òun máa ní problem pẹ̀lú ẹni yẹn. Àwa náà ò ní èmi fúnra bí àwa náà ò ní jáde láti sọ̀rọ̀ lọ bá Sego tí Sego bá lóun ò ní gbọ́ àwa náà ò ní gbọ́ àwa náà máa kókó nǹkan bòun náà lórí wọn ò lè máa folú ọmọ wọlẹ̀. Ẹ̀yin èèyàn ṣe rí wípé ọ̀rọ̀ ọlọ́gbọ́n wà nínú ọ̀rọ̀ tí Abolore sọ yìí because obviously tó bá ṣe wípé Tafa Sego fúnra ẹ̀ ti jáde láti caution àwọn Sego Nation àwọn supporters ó ṣeé ṣe kí gbogbo wàhálà rògbòdìyàn ọ̀rọ̀ burúkú tán fi ń ránṣẹ́ síra wọn ó ṣeé ṣe kó ti dànù dúró àbí kí ló gan fúnra ẹ̀ ń gbà nínú gbogbo wàhálà tí wọ́n dá sílẹ̀ nínú ẹgbẹ́ ọ̀hún gan báyìí torí èmi believe wípé ẹgbẹ́ tó fẹ́ ti jọ lórí ó yẹ kó máa lépa bí ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan ṣe máa wà nínú ẹgbẹ́ yẹn ni kò yẹ kó jẹ́ wípé nítorí títí ẹni wá ṣe wá máa dá wàhálà lẹ̀ tí wọ́n ṣe máa dá fìtínà lẹ̀ nínú ẹgbẹ́ náà ó yẹ kó máa lépa bí ẹgbẹ́ yìí ó ṣe wà lálàáfíà ni àbí kílẹ̀ ni mo wí ẹ̀yin èèyàn ẹ máa bá mi fèrò tiyín náà lórí èsì comment ẹ ti jẹ́ agbọ́n tó sọ lọ síwájú. On the 17 ni J-Plus ṣe fídíò on the 18th of June 2024 yìí on the 18th of June yìí ó tó tẹ̀lé àwọn ní Siro náà ṣe fídíò ló polú ọmọ ní wèrè wo fídíò yẹn kí wá la wá ń sọ ẹ̀yin ti rí pé àwọn pípù yìí ló ń kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà àwọn ló máa ń kọ́kọ́ lọ tọ́nà gbọ́rọ̀ àwọn ló máa ń kọ́kọ́ fẹ́ wàhálà so tí Sego ò bá lè dáwọ́ pé anybody kó má folú ọmọ tayín mọ́ àwa náà ò ní dáwọ́ láti máa kókó nǹkan bòun náà lórí àwa náà torí pé olú ọmọ ti ṣe sùúrù olú ọmọ ò fẹ́ wàhálà kò fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ kò fẹ́ tàjẹ̀ sílẹ̀ lẹ́kọ̀ọ́ kò fẹ́ wàhálà kankan lẹ́kọ̀ọ́ ẹ̀dẹ̀ wàá sọ digbá àkólé ẹ fẹ́ máa rọ́bìṣì ẹ̀ wá ní káwa náà dákẹ́ ká máa wò yín ràn ní dákẹ́ fún yín tẹ́ bá ti ń sọ̀rọ̀ sí olú ọmọ àwa náà máa kókó nǹkan ẹ̀rẹ̀ tí ìgbọ́n kankan ò ṣé ìtẹ̀sí rí yẹn lẹ́ ń sọ ọ̀rọ̀ wà nílẹ̀ tó gbà nílẹ̀ bìbà tó pé tá bá bẹ̀rẹ̀ sí ní la gbóngbó mọ́ Sego lórí ara yóò ní gbà tá bá bẹ̀rẹ̀ sí ní la kùmọ́ ńlá mọ́ Sego lórí Ọlọ́run bá ń gbọ́ Sego máa wọ kómà wàhálà Sego máa wọ kómà tó lẹ́yìn lẹ́ ń bẹ̀rẹ̀ wàhálà ẹ̀yin lẹ́ máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ó dẹ̀ yẹ ẹ wo mo ti sọ́ra ìmọye fídíò oríṣiríṣi pé Sego ẹ pé àwọn pípù ìbí you anybody kò gbọdọ̀ tún folú ọmọ tayín ẹ̀yin lẹ́ ń bẹ̀rẹ̀ Sego máa wò wọ́n ràn wọ́n máa folú ọmọ tayín wọ́n máa rọ́bìṣì olú ọmọ wọ́n máa pariwo Sego Nation ní o kíní kan nation ní o ẹ̀yin tá bá lọ gbẹ́gẹ̀sẹ̀ yín kíní kan kí Siro máa ṣe fídíò kó máa ṣe pé wọ́n ti bá wa lé wèrè lọ ṣolú ọmọ ní wèrè. So ó dìgbà tí Sego bá jáde lọ́jọ́ tí Sego bá ti jáde sí ojú gbangba tó ti ní anybody èèyàn kéèyàn tó bá fi olú ọmọ tayín àbótí ẹ̀ pòwe mọ́ olú ọmọ ó máa ní problem pẹ̀lẹ́ nìyẹn látijọ́ yẹn àwa náà ní ever mention Sego mọ́ so àwọn ló máa ń dá wàhálà alẹ́ Sego dẹ̀ mẹjọ́ rò ó máa ń bìrì kó mẹjọ́ rò ó dẹ̀ bí wọ́n ń bú mi àṣẹ ní bú ẹ a máa bú ẹ náà nígbà tí wọ́n fẹ́ máa relevant tó fẹ́ kọ́ máa yẹ̀yẹ́ ọ̀gá tiẹ̀ tó fẹ́ kọ́ máa folú ọmọ wọlẹ̀ tó fẹ́ kọ́ máa solú ọmọ dìgbà kólẹ̀ kọ́ máa rí wọ̀ bí ẹni re wọ́n á ní ká máa sọ̀rọ̀ sí ẹ so n tó fà á nìyẹn o tẹ̀fí pàrọ̀ náà ti sọ̀rọ̀ tẹ bá wo fídíò tẹ wo yẹ dáadáa tẹ bá wo fídíò dáadáa máa rí pé àwọn ló ń bẹ̀rẹ̀ làwọn náà ṣe kí ni òun ló fà á táwọn náà ṣe máa fi kanra sọ̀rọ̀ sọ̀rọ̀ akọ́lá máa kọ́kọ́ wá bá wọn tí Sego bá ti ṣàtúnṣe àwa náà máa ṣàtúnṣe. ṣé èèyàn náà rí wípé ọ̀rọ̀ ìlágbára ó gbẹnu tán níbo gan ni ó padà já sí àti pé mi ìmọ̀ rẹ́sì tó fi difficult fún MC Olúọmọ àti Tafa Sego gan láti pe ara wọn jòkó kọjọjọ sọ̀rọ̀ yìí nítùbí ìnùbí ṣebí táwọn ọmọ ẹ̀yìn wọn àwọn supporters wọn àwọn tó àtàwọn tó pera wọn Sego Nation àtàwọn tó ń pera wọn lólùfẹ́ MC Musiliu Akínsànyà tí wọ́n bá ti rí pé àwọn méjèèjì jọjọ ní ìjà àbí pé bí ìkùnsínú kankan wà láàrin àwọn méjèèjì á rọrùn fún gbogbo àwọn ọmọ ẹ̀yìn wọn náà láti come together á rọrùn fún wọn láti caution àwọn ọmọ ẹ̀yìn wọn àmọ́ gbà tó ṣe wípé àwọn tó jó lórí wọn gan náà sẹ̀ they are not at peace with each other kí wá la fẹ́ sọ nípa àwọn ọmọ ẹ̀yìn wọn nígbà tó ṣe pé àwọn méjèèjì gan wọ́n kọ̀ láti settle ọ̀rọ̀ yìí nítùbínùbí láàrin àwọn méjèèjì báwo ni wọ́n ṣe fẹ́ caution àwọn tó wà lẹ́yìn wọn ọ̀rọ̀ yìí lágbára ó gbẹnu tán èmi ò sì rò wípé ọ̀rọ̀ ipò àdépò kò yẹ kó di tí wọ́n á máa fà
to this extent láàrin ara wọn. Kán ṣe election kán jẹ́ kí kálukú mọ stand ẹ̀, kí ẹni tó máa dúró kó dúró, kẹ́ni tí ó sì lọ kó mọ, kẹ́ni tí ó lọ ó lọ, kí kálukú mọ post tó wà kó mọ stand ẹ̀. Àbí kí lẹ ti sọ wípé mo sọ, ẹ̀yin èèyàn ẹ má bá mi fèrò yín lórí ọ̀rọ̀ yìí sí comment section. Níbo gan lẹ̀yin lérò wípé ọ̀rọ̀ MC Musiliu Akínsànyà àti Tafasego yóò padà já sí nínú ẹgbẹ́ NURTW, pàápàá lórí ọ̀rọ̀ ipò state chairman NURTW ní Lagos State tí wọ́n jọ sọ di ọ̀rọ̀ rẹpẹtẹ láàrin ara wọn bí eléyìí. Níbo lẹ lérò wípé yóò já sí? Ẹ má bá mi fèrò yín sí comment. Ẹ má gbàgbé láti máa subscribe kẹ́dẹ̀ máa follow wa ní gbogbo channels. Ẹ like video yìí, ẹ fèrò yín lórí ẹ̀ sí comment, kẹ́sì máa bá mi share kó máa lọ lórí ayélujára. Ire kàbìtì ní fèmí àti yín, ó dàbọ̀. Ọ̀rọ̀ làfà yìí sọ̀kalẹ̀, ẹ̀yin èèyàn ojú wo lẹ̀yin náà fi wò, báwo ló ṣe rí lọ́kàn tiyín? Ẹ máa bá mi jù sí comment. Àmọ́ ní èrò ti tèmi, èmi sì dúró lórí wípé mi ò rò wípé anybody ń push Muyideen. Ìfẹ́ inú Muyideen ni Muyideen ṣe. Tó bá wá ṣe pé lóòótọ́ ìfẹ́ inú ẹ̀ náà ni pé kó padà sínú ẹ̀sìn Islam, kó lọ máa ṣe ẹ̀sìn tán kanlẹ̀ bíi sí. Well, anyway, àtúnṣe Christian o, àtúnṣe Muslim o, kó ṣáà ti mọ Ọlọ́run lọ́kan. Gbogbo àwọn ìwà pálapàla tó sọ wípé ó ń wù ìwà àmutí ni o, àtàtẹ́tẹ́ ni o, tó bá ti gbá wọn yẹn jù sílẹ̀. Ṣé bí mo rò pé pásítọ̀ Àgbàlá Gabriel jẹ́ tí Muyideen bá padà ṣe? Wọ́n ti sọ fún ìyàwó ẹ̀ lọ́jọ́ kìíní àná pé kó máa tẹ̀lé lọ. Wáì tí Muyideen ṣe tí wọ́n ń sọ statement wípé wọ́n gbà lé lọ́wọ́ wọn, gbà ìyàwó lọ́wọ́ wọn. Àbí kí ló ń ṣẹlẹ̀ gangan? Ṣé wọ́n gba àpàṣẹ lẹ́yìn ìgbà tí Dr. Yomi Amzat ti bá gbàwé ilé yẹn àti wọ́n sì ti settle mátà yẹn tó ti gbéwèé díẹ̀ lé lọ́wọ́, ṣé wọ́n tún padà gbàwé yẹn lọ́wọ́ ẹ̀ ni àbí kí ló ń ṣẹlẹ̀? Because ọ̀rọ̀ yìí ó fẹ́ máa rújú, kò fẹ́ yé mi dáadáa o, ẹ̀yin èèyàn. Ṣé wọ́n padà gbàwé yẹn padà, ìwé tó ti sign tó ti tọwọ́ bọ̀, ṣé wọ́n padà gbà lọ́wọ́ ẹ̀ padà ni? Àbí wà tó fi ń claim pé wọ́n sì gbà lé lọ́wọ́ òun. Then ìyàwó tí wọ́n sọ pé kó tẹ̀lé lọ́jọ́ kìíní àná tí ìyàwó insist pé òun ò lè tẹ̀lé, ó wá tún sọ pé wọ́n gbà ìyàwó lọ́wọ́. Ọ̀nà wo wọ́n náà fi gbàgbà ìyàwó lọ́wọ́ Muyideen? Torí kò yé mi, ọ̀rọ̀ àárín yìí ò fẹ́ yé mi dáadáa. Bóyá àfáà yìí sì ní láti wá ṣàlàyé fún wa dáadáa.